يطلب المثل الأعلى في الأخلاق الكريمة البارزة. ẹni tó bá ń wá ìwà rere pé ká ní ìwà rere kó fẹ́ dókè pẹ̀lú wà pátápátá lọ ní Islam. فلن يرى في جميع العالم مثلا أجمل وأعظم وأكمل وأعلى إلا في سيد الوجود. ó lè rí ẹnìkan tó lè fi kọ́sẹ̀ pé ká wùwà rere bá a ṣe lè rìn ládùúgbò ní bá a ṣe lè bára àdúgbò ṣe ní bá a ṣe lè bẹ́bí ṣe ní lọ́dọ̀ ìyàwó báwo la ṣe lè ṣe lọ́dọ̀ ọmọ báwo la ṣe lè ṣe nínú ìjọ báwo la ṣe lè ṣe ànábì làkúkọ́sẹ̀ kan ṣoṣo tó lè gbé tó lè là. من قد مداه المولى الأعز في محكم تنزيله. ọba tí èkì ẹni tí ò ṣiṣẹ́ kan ó ti wá kí ànábì ń tiẹ̀. بقوله وإنك لعلى خلق عظيم. ọlọ́run ní rẹ̀ ànábì sórí wọ́n tiẹ̀ o ìwà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ má jẹ́ yí ẹ lórí má ju ìwà náà lẹ́ ìwà tí mo yọ́nú sí ìwà tó dáa jù níwà náà. ولذلك كان الإسلام يأمر المسلمين بحسن الخلق في المجتمع. Islam wa ń bá àwa mùsùlùmí sọ̀rọ̀ wípé ká máa wùwà rere ní gbogbo ibi tá a bá wà. وبأن يقولوا للناس حسنا. ẹ máa sọ̀rọ̀ rí sáwọn èèyàn má máa sọ fáwọn èèyàn wípé ẹ lọ kú dànù ni bá ti ń jẹ́ ni irun ayé yín má máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀. بقوله تعالى Islam ń bá wa sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ báyìí pé. وقولوا للناس حسنا. ó níjọ́ tẹ ẹ bá fẹ́ sọ̀rọ̀ jáde sọ́dọ̀ àwọn èèyàn ẹ sọ ọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ tí ó dùn máwọn èèyàn má máa sọ̀rọ̀ ìbànújẹ́ má máa gbọ́ ìpè. فيجب أن يكون المسلم طيب القول والفعل مع المسلم وغير المسلم. mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ ẹni tó máa ní ìwà rere sí mùsùlùmí àti ẹni tí kì í ṣe mùsùlùmí. فلا يؤذيهم بلسانه. o gbọ́dọ̀ fi ahọ́n ẹ o gbọ́dọ̀ fi ní mùsùlùmí kan lára. ولا يضرهم بجواره. má lọ ibi tí wọ́n bá wà má lọ ju bọ́ǹbù síbi táwọn èèyàn bá wà má ba bẹ̀ jẹ́ ìwà mùsùlùmí kọ́ yẹn. هذا ليعم السلام والطمأنينة بين الناس mùsùlùmí ò kí أجمعين. ń tẹrọráìsì ní gbogbo ibi tó bá ti wà mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ́ tẹrọrìsì tí ó máa dàgbòrò tí ó máa gbẹ̀mí àwọn èèyàn. وقال عليه الصلاة والسلام Ànábì wa bá wa sọ̀rọ̀ ó ní ẹtúgbọ́n tá ànábì tún sọ fún wa. أوصى الله إلى إبراهيم Ànábì ni Ọlọ́run sọ fún ànábì wa Ibrahim. عليه الصلاة Ọlọ́run والسلام bá ká ànábì wa Ibrahim bàbá àgbàgbọ́. يا خليلي Ọlọ́run ní wa ànábì ní ìrẹ́ ọ̀rẹ́ mi ò sọ fún Ibrahim. حسن خلقك. Ọlọ́run sọ fún Ibrahim pé ìrẹ́ ọ̀rẹ́ mi ní àmọ́ lọ níwà má jẹ́ máa fẹ́ bú mi. حسن خلقك ولو مع الكافر. Ọlọ́run ní kò bá jẹ́ Ọlọ́run sọ fún ànábì Abraham tí ń ṣe bàbá àgbàgbọ́ pé ìwọ ti jẹ́ ọ̀rẹ́ mi bọ́ ọba ti níwà wọ́n bú mi pọ̀ mẹ́ lọ dá ká lè máa kí mi pọ̀ mẹ́. ولو مع الكافر. kọ́dà kò bá jẹ́ gèfèrí tí ń bọ òòṣà tí ń bọ ẹbọ má sọ̀rọ̀ òdì sí gèfèrí bọ́ ọba ti bú ọ bẹ́ mi náà pọ̀ mọ́. تدخل مداخل الأبرار. ìwọ jẹ́ ọ̀rẹ́ ti tèmi ni òun jẹ́ ẹrú ti tèmi ẹ̀yin méjèèjì èmi mo ní yín bọ́ ọba ti wá dá tí wọn ọ̀ di ààyè dáadáa lọ́dọ̀ èmi Ọlọ́run. فإن كلمتي سبقت لمن حسن خلقه أن أظله تحت عرشي. Ọlọ́run ni mo ti sọ sínú májẹ̀mú láíláí pé gbogbo ẹni tí ìwà rẹ̀ bá dáa tó wá lẹ́sìn máa fìgè àga mi máa gbé bò máa gbé ọ̀mbrẹ́là sí i lórí lọ́jọ́ àlìkìyámà ni kò ní dààmú táwọn èèyàn bá ń lọ ní àlùjánnà. وأن أسقيه من حظيرة القدس. Ọlọ́run tún ní tó bá tún wá dọjọ́ àlìkìyámà táwọn èèyàn ń kígbe òǹgbẹ máa tún sáàfù òun ní VIP pé ẹ fẹlẹ́ ilẹ̀ kó tó gbà sí ìrọsẹ̀ rẹ̀ má dà á láàmú. وأن أدنيه من جواري. Ọlọ́run wa ní tí ó wá tún wá dà ní pé ibi tí ń bá wà báyìí tún fi sẹ́gbẹ́ mi ní èèyàn rí la máa fi sẹ́gbẹ́ ara wa. عباد الله. gbogbo ẹ̀yin ẹrú sìn Ọlọ́run tẹ́ mọ́ Ọlọ́run. لما حدث ما حدث للنبي عليه السلام من شأن الملك جبريل. nígbà tí ohun tó ṣẹlẹ̀ nínú ìtàn Islam tá a lè gbàgbọ́ tó ṣẹlẹ̀ sáà nẹ́bí wa Ibrahim nípa ọ̀rọ̀ Jibril. للنبي محمد صلى الله عليه وسلم. Ọlọ́run lọ ní kó lọ ká nẹ́bí wa Muhammad lẹ́kọ̀ọ́. الذي طلع عليه في غار lọ́jọ́ حراء. tí Jibril tó yọ sí ànábì níbi Gharu Hira ní Maka. فأسرع النبي صلى الله عليه وسلم إلى زوجته الصالحة. ànábì bá sáré ó lọ bá ìyàwó rẹ̀ tó dá lé ìjọ tó bá dààmú níta tó bá níyàwó gidi ọ̀dọ̀ ìyàwó lọ kó máa sá lọ lé. إلى زوجته الصالحة المباركة. ó lọ bá ìyàwó gidi lé ní ọjọ́ títa bá gbóná kì í tún sòtẹ́ẹ̀lì ló tún sá lọ ìdààmú mi tún lè ṣẹlẹ̀ ńbẹ̀ náà. فأتلاها على هذا الخبر المخيف. níjọ́ tí wàhálà yìí wá dé ànábì ní ìyàwó ní bèrè pé kí ló léyìn dé yẹ kì í wọlé báyìí ànábì ó ní mo ti mo rí lónìí jù mí lọ mi ìrírú ẹ̀ rí ni. حتى قال الرسول خشيت على نفسي. wá ànábì wa sọ́njọ́ náà lọ́wọ́ ó ní ẹ̀rù ara mi ń bà mí tí mo rí lónìí jù mí lọ. فلعبت سيدة خديجة أم المؤمنين رضي الله عنه دورها الملموس. ìyá wa Khadija ọlọ́mùbá wa yọ́nú sí wọn á wá ṣe tó yọ kó bẹ̀rẹ̀ gidi tó yọ kó ṣe lọ́jọ́ náà lọ́hùn wọn ṣe fọkọ wọn náà. في هذا الموقف
الشدائد ní ọjọ́ bẹ̀rù lọ́jọ́ wàhálà yìí tó ń ṣe Ọlọ́run ń sá lọ ọ̀sẹ̀ tó dájọ́ náà. ليطمئن قلب الرسول nítorí kọ́kàn ọ̀gá ó lè balẹ̀ wọ́n ní rárá sítorí yìí òun náà gbogbo ohun tó bá rí èmi náà wà pẹ̀lú rẹ fọkàn rẹ balẹ̀ bí ìyàwó gidi ṣe lè ṣe nù ni. فذكر النبي بإحسانه وأن الله لا يعامل عبده المحسن إلا بالإحسان. Khadija wa ń sọ fún anabi wa Muhammad lọ́jọ́ náà lọ́hùn ó ní gbogbo orun tẹ báyọ̀ òwò kẹrí tó bá dẹ́rù báyìí ẹran ti wí pé èèyàn rẹ ní ẹni dáadáa ní Ọlọ́run ọba mi èdè gbé àgbákò lọ bẹ́ẹ̀ ni rí ẹ lọ́ọ́ fọkàn balẹ̀ kò ní jẹ́ dáadáa lọ́wọ́ máa rí bẹ́ẹ̀. فقالت ó wá sọ bẹ́ẹ̀ fún báyìí. كلا أبشر ó ní máa dunnú ní irun torí yẹn má bẹ̀rù mọ́. فوالله لا يخزيك الله أبدا. ó ní wàláhì Ọlọ́run ọba rẹ ò ní fi ọ́ lọ kò ní lálàsí rẹ níbi bí tá a wà yìí. إنك لتصل الرحم. ó ní torí pé ìyá wa Khadija wa ń sọ fún Ànábì wípé rárá ogun ò lè dé wá bọ̀ torí pé ọ̀bẹ bí jẹ́. وتصدق الحديث. gbogbo ọ̀rọ̀ ọmọ gba àwọn èèyàn gbọ́ ikú wàhálà báwọn èèyàn. وتحمل الكل. ó ní gbogbo ìṣòro táwọn èèyàn bá yẹ ọrùn sí ìwọ nìkan ni wọ́n máa ń rú sọ́run wàhálà ò ní wá bọ̀. وتكري الضيف. dálejò bá tún wá dé tí ò sí ibi tó fẹ́ lọ mọ́ ìwọ lọ ń gbà wọ́n sílé. وتعين على نوائب الحق. ọjọ́ tí ogun bá dé báwọn èèyàn tẹ́bí rẹ bá yọrùn ìwọ Ànábì mọ̀lọ́mọ̀ síwájú pé ẹjẹ́ àlọ́ yanjú rẹ. صلى الله عليه وسلم. ẹ̀yọ̀ gbọ́ Ànábì nù mọ́sálásí yìí kó lọ sókè dáadáa. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. هذه هي أخلاق النبي قبل النبوة والرسالة. bọ́tí àwa Khadija tó kàkalẹ̀ yìí gbogbo wa tó wà lọ́wọ́ Ànábì nìyẹn ká tó jẹ́ Ànábì. وبها يعامل الناس منذ زمن بعيد. báyìí báwo èèyàn ṣe nínú ayé nìyẹn láti ìgbà tó ti pẹ́. فكان أطيبه النفس. ọjọ́ tẹ́lómi bá dà fún àníwá rẹ̀ ó sì tó da Ànábì ti da kó tó da Ànábì tẹ́lẹ̀ ni. كان أطيبه النفس وأحسنه خلقا. يحبه الصغير والكبير. والغني والفقير. والصحيح والعليل. لماذا؟ لمكارم أخلاقه ولحسن صفاته. àwọn àròyìn má lè gbàgbé tí ń bẹ lára Ànábì. sallallahu alayhi wa ala alihi wa sahbihi wa sallam. ẹ bá mi yòǹbó Ànábì kó lọ sókè dáadáa. اللهم صل وسلم على سيدنا محمد صلاة تحبب بها إلي العبادة والحسنات وتنقي بها قلبي من جميع الظلمات وترفعنا بها في الحياة وفي الممات يا رب العالمين. tá a bá tún kú tán ẹ tún pè wá léèyàn. الحمد لله رب العالمين. Ọlọ́run o akíẹ́ agbógo fún rẹ Ọlọ́run ọba o. رب العرش العظيم. ọba tó já pé àga tó nìkan lò ojú tí gbogbo ọba ayé lọ. رب الملك الأبدي. ọba tó já pé ọlá rẹ̀ ò ní bàjẹ́ láéláé. على أحد الصمد. ọba àkàsoso ni ó nìkan náà ni ó ní ìfẹ́ náà lónìí. لم يلد ولم يولد. ọláyé èèyàn ẹ lè tó mi ìsìnìjẹ tó mi ní dáyìíkẹ́ dàbí mi. ولم يكن له كفوا أحد. ó ní mi ò lọ́mọ mi ò lẹ́bí tó bá wù mí mo lè ṣe sínú ẹbí ẹlẹ́bí. بديع السماوات والأرض. ó ní tẹ́ ẹ bá dá mi mọ̀ ẹ jẹ́ dúró ara mi sánmà tẹ́ ń bẹ lábẹ́ rẹ̀ yìí èmi ni mo ní. فعال لما يريد. èmi ò lè ṣe tó bá wù mí máa bẹ nìkan máa dùn nínú máa bẹ nìkan nínú jẹ́. ذو العرش المجيد. ó ní àga mi mà tóbi ó ju sánmà àti ilẹ̀ lọ èmi tí mo fẹ́ jòkó bẹ̀ mo wá ju méjèèjì lọ. قولوا الله أكبر. àìpariwo ọlọ́run pé Allahu Akbar. والصلاة والسلام. ẹnu ọlọ́run ìkẹ́ ọlọ́run ọba àlékè ọlá. على نور السماوات والأرض. kó máa bá ìmọ́lẹ̀ sánmà àti ilẹ̀ lápapọ̀. سيد المرسلين. aṣíwájú gbogbo àwọn òjíṣẹ́ lápapọ̀. محمد رسول الله. ẹ̀yọ̀nbó ànábì olóríire ànábì wa Muhammad tó ní mọ́sálásí tá a wà yìí ẹ tún yóò bó ẹ lẹ́ẹ̀kan sí. محمد رسول الله. ẹ tún yóò bó ànábì lẹ́ẹ̀kan sí.
محمد رسول الله. gbogbo náwó gbogbo tí ń ṣẹlẹ̀ bíbí àti AC ni àti elevator ni àti gbogbo tí ń bẹnu mọ́sálásí ẹni tó nílẹ̀ yòǹbó rẹ̀ yí dáadáa. القائل àníṣe ànábì ló bá wa sọ̀rọ̀. اتق الله حيثما كنت ànábì ní gbogbo bí tẹ́ ẹ bá wà bẹ̀rù Ọlọ́run o. وأتبع سيئة الحسنة ọjọ́ tó o bá ti wá rí i pé ìwọ náà ti ṣe tí ò dáa tó ṣe dáadáa Ọlọ́run ọba ó gbàgbé. تمحها Ọlọ́run ọba ó parẹ́ kò ní wo mọ́ Ọlọ́run èé ṣe èèyàn. وخالق الناس بخلق حسن. ọjọ́ tó o bá wá bá àwọn èèyàn dòwò pọ̀ má jàǹbá àwọn èèyàn owó èèyàn mẹ́ta má ní owó gbogbo wọn lẹ́ẹ̀kan náà má lọ wọn lọ́rùn. صلى الله عليه وسلم. ẹtún yóò bú ànábì jimá àkọ́kọ́ la wà yí ẹjọ́ lọ sókè. صلى الله عليه وسلم. sallallahu alayhi wa sallam. صلى الله عليه وسلم. sallallahu alayhi wa sallam. وعلى آله وصحبه وسلم àtàwọn sọ̀hábà أجمعين. rẹ̀ báwa kẹ́ wọn Ọlọ́run má dání kan sí Ọlọ́run o. أما بعد. lẹ́yìn gbogbo ntá wíyí àti kẹ́yìn. عباد الله. gbogbo ẹ̀yin ẹrú Ọlọ́run tẹ́ wà nù mọ́sálásí Muhammad عباد Rasulullah. الله. ẹ̀yin tẹ́ dé mọ́sálásí Muhammad Rasulullah. اتقوا الله ẹ تعالى. máa bẹ̀rù Ọlọ́run tẹ́ bá délé. اتقوا الله ẹ تعالى. lọ bẹ̀rù Ọlọ́run dáadáa gbogbo àyè tẹ́ bá wà. واعلموا أن الله يحب ẹ المحسنين lọ mọ̀ o pé Ọlọ́run ọba mi ò fẹ́ràn ẹnìkan àfẹnirere láyé. ويحب المحبين له ولرسوله àwọn tó bá fẹ́ràn Ọlọ́run tó tún fẹ́ràn ànábì Ọlọ́run fẹ́ràn àwọn náà. والمحسنين لعباده àwọn ẹni ire tán bá da sáwọn ẹrú Ọlọ́run Ọlọ́run da sáwọn náà. المتزينين بأخلاق النبي àwọn المصطفى tó bá ń lo gbogbo wa ànábì yìí tán da ẹbí pọ̀ tí wọ́n á máa já okùn ẹbí tí wọ́n ń ṣe dáadáa tán fọ́lá ìní lóúnjẹ Ọlọ́run fẹ́ràn àwọn náà. التابعين لسبيله àwọn tán bá gba ojú ọ̀nà ànábì Ọlọ́run máa fẹ́ràn àwọn dáadáa. المتمسكين àwọn بشريعته tán bá gbá sẹ̀rí ànábì mú Ọlọ́run máa kẹ́ wọn dáadáa. المقتدين بهديه. àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìmọ̀lẹ̀ ànábì Ọlọ́run ọba fẹ́ràn wọn. قال الله سبحانه ọba وتعالى Ọlọ́run sẹ́ríkì ọ̀bángídé sọ́nù ọ̀rọ̀ rẹ̀ nínú Kùránì. لقد كان لكم في رسول الله أسوة حسنة. Ọlọ́run ní wá jésù ẹni tó yọ ọkọ ọjọ́ fún àwọn Yorùbá náà máa ń sọ bẹ́ẹ̀ wọ́n ní ọmọ ò lè jọ bàbá ká máa bínú ọmọ bàbá rẹ̀ yẹn ọ̀ lè jọ yá rẹ̀ náà ẹni tí mo lè gbé kalẹ̀ tó lè jọ lànàbí wa Muhammad. لمن كان يرجو الله واليوم Ọlọ́run الآخر ní tipátipá kọ́ o tọ́ bá fẹ́ ríjọba ọ̀run wọ̀ tọ́ sì fẹ́ jáyé rẹ̀ ní kò fẹ́ràn ànábì. وذكر الله tọ́ sí كثيرا. rántí Ọlọ́run ní gbogbo ìgbà ọmọ àríkì Ọlọ́run tó gbọ́. عباد ẹ̀yin الله ẹrúsìn Ọlọ́run. كم علمنا هذا الدين بمكارم الأخلاق ومحاسن الصفات. Ọlọ́run ọba ti tí ẹ̀sìn yìí ti ń kọ́ wa pé ká máa hùwà rí ká sì máa ṣiṣẹ́ rẹ̀ ní gbogbo ìgbà. منها التواضع. nínú ẹ̀ ni pé ká máa nítẹríba. وقال النبي صلى الله عليه Ànábì wa وسلم Muhammad sọ fáwọn àwọn èèyàn wípé. ما تواضع أحد لله إلا رفعه. wọ́n ní ẹnìkan ò ní da orí ẹ̀ báyìí kó gbé kodò fún Ọlọ́run ọba yìí kó máa tẹríba fáwọn èèyàn kó rí ẹni tí ò tó kó tẹríba fún báyìí Ọlọ́run ó nàró ayé rẹ̀ náà. ومنها nínú wà tí Ọlọ́run tí Islam tó kọ́ wa. الإيثار. wọ́n ní ká máa ṣe dáadáa. وقال الله تعالى Ọlọ́run tún sọ fáwọn mùsùlùmí Ọlọ́run tún ní ẹ tún gbọ́. ويؤثرون على أنفسهم ولو كان بهم كساسة. Ọlọ́run mùsùlùmí wọ́n máa gbọ́lá fún ara wọn òsì ò bá máa bẹ lára wọn mùsùlùmí ò ní lọ da kò ní lọ kó owó ojú ẹbọ kó nìkan yóò bá sí tí Ọlọ́run ò bá pèsè èṣù ti pèsè ẹjẹ́ àlọ́ jẹ́ mùsùlùmí gbọ́dọ̀ mọ tó bá fẹ́ jẹ́ ó gbọ́dọ̀ sọ́ra rẹ̀ kó da bẹ́ẹ̀. ومنها nínú tó tún wá kéésì wọn tún ṣe. المروءة. òní kéèyàn wá ní ìwà ìjọmọlúàbí. وقال النبي عليه Ànábì wa الصلاة Muhammad sallallahu alaihi والسلام wasallam ó bá wa sọ̀rọ̀ báyìí pé. من المروءة wọ́n ní nínú wa ọmọlúàbí láyé. أن ينصت الأخ لأخيه إذا حدثه. òní pé níjọ́ tí ọmọ ìyá rẹ bá fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tẹ́tí mọ́ lọ́wọ́ ti mọ gbogbo ẹ̀ tán. ومنها nínú ẹ̀ bákan náà. خلق القناعة والرضا. òní kọ́ yọ́nú sí kọ̀ náà kọ́ sì máa gbà fún kádàrá Ọlọ́run ní gbogbo ààyè. وقال الله تعالى Ọlọ́run ọba ń sọ nínú Kùránì báyìí pé. ولو أنهم رضوا ما آتاهم الله ورسوله Ọlọ́run ní tó bá lọ jásí pé òye yé àwọn ọmọ èèyàn ní tá lọ yọ́nú sí tọ́lọ́run ọba bùn wọn àtòjíṣẹ́. وقالوا حسبنا الله táwọn sọ wípé hasbunallah èyí tọ́lọ́run fáwọn àyínà tó wá nǹkan náà ni. سيؤتينا الله من فضله Ọlọ́run ní ورسوله tí n bá fún ọ ní kékeré tó wá sọ wípé tí mo fún ọ ní tóbi Ọlọ́run ní màá dá sí i fi kún ni. إنا إلى الله tí راغبون. wọ́n sọ wípé rárá gbogbo tá a bá ní náà ṣe bá padà lọ́dọ̀ Ọlọ́run náà ni ó bùn wá. ومن محاسن الأخلاق nínú
wàá retí Islam tún ní ká tún gbìyànjú ká máa ṣe. إطعام الفقراء wọ́n ní kó máa fáwọn olòṣì lóúnjẹ má máa tilẹ̀ kókó jẹ́ máa bàjẹ́. والمساكين. máa fáwọn aláìní lóúnjẹ má jẹ́ jí ọgbẹ́. وقال الله تعالى ọlọ́run ọba tó sọnù Kùránì ó bá wa sọ̀rọ̀. ويطعمون الطعام على حبه مسكينا ويتيما tí وأسيرا. ara tí èmi mà ní mùsùlùmí lọ́dọ̀ ti tèmi bó bá kírun tán kò ní máa tún wá ṣe pé kó wá máa tọ́jú oúnjẹ bó bá dẹni tẹ́bi pa yóò fún wọn lóúnjẹ tó bá rọ́ ọmọ òrukàn yóò dasáyé ọmọ òrukàn tó bá dẹni tára ní tí wọ́n fẹ́ já òrùlé ilé rẹ̀ báyìí yóò bá bò yóò ràn wọ́n lọ́wọ́ mùsùlùmí nù ni. إنما نطعمكم لوجه wọ́n á الله. ní máa sọ yìí pé à ń fún yín nítorí kẹ́ ẹ lè máa pè wá ló kọ́ ni o kò ní máa sọ pé à ń fún yín nítorí kẹ́ ẹ lè máa pariwo wa kì í ṣe kó ní máa pé à ń fún yín nítorí kẹ́ ẹ lè máa léèyàn ní wá yóò máa nítorí ọlọ́run ló ní àṣẹ ni mo fi ń لا ṣe. نريد منكم جزاء ولا ẹ má شكورا. san mí lẹ́san ẹ má gbé àwọ́ọ̀dù wá fún mi torí kí mo fún yín lóúnjẹ ọ̀dọ̀ ọlọ́run ni mo ti fẹ́ gba àwọ́ọ̀dù iṣẹ́ rí. ولقول النبي صلى الله عليه وسلم Ànábì tún bá wa sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ lọ́jọ́ sí náà. إن في الجنة لغرفا Ànábì ní àwọn ilé kan bẹ nínú àlùjánnà o ọlọ́run jẹ́ àwọ̀ bẹ̀. يرى ظهورها من بطونها ọlọ́run ní àwọn ilé náà sẹ́rí bí ìṣe fáìn tó yìí kò tí ì jọ yàrá kankan nínú yàrá àlùjánnà. وبطونها من ọlọ́run ní ظهورها. ilé àlùjánnà yìí ẹ máa rí inú ilé láti ta ẹ máa rí ìta láti inú ilé bí inú bíi náà. فقال أعرابي لمن يا رسول àwọn الله. àárọ̀ bí àwọn lárúbáwá ọ̀nù oko ni wọ́n ń jẹ́ báyẹn àwọn sì máa ń láyàjà àwọn tó ń gbé gbòòrò lọ sọ ọmọ oko bí ó ti ṣe ń tiẹ̀ kí ni ń jẹ́ báwọn ni ó béèrè. قال لمن. ó ní àwọn àwọn náà ní irú ilé tá a máa rí èèyàn níta. فقال رسول الله صلى الله عليه وسلم Ànábì ní àwọn tá ní irú ilé bẹ́ẹ̀ tó fẹ́ jọrú mọ́sálásí wa yìí. لمن أطاب الكلام ẹni tó bá jáde pé ẹyin máa sọ̀rọ̀ tó dùn fáwọn èèyàn tí èsì pé ń fi àlìkáwà ní irọ́ fún wọn pé wọ́n lọ́mọ́ káwọn ní lọ́mọ́ o. وأطعم èyí الطعام tí ń fún wọn lóúnjẹ pé ká jẹun ká yó irú wọn ni wọ́n wọrú ilé yẹn o. وصلى بالليل والناس نيام. àwọn onínáfẹ́lẹ̀ òru tí ó jásí wípé báwọn èèyàn bá sùn tán báyìí òun àtọ́lọ́hún wa bẹ̀rẹ̀ fàájì irú wọn náà ní irú ilé bẹ́ẹ̀. ومن محاسن nínú الأخلاق àwọn àwárí tọ́lọ́hún tó ní ká ṣe wo agbọ́dọ́bọ́tà. الصبر. ó ní ká máa ṣe sùúrù. وقال الله سبحانه وتعالى ọlọ́run tó sọ fún wa nínú Kùránì lẹ́kọ̀ọ́ náà. واصبر وما صبرك إلا بالله. ọlọ́run ní ṣe sùúrù má pa wọn má bà tiwọn jẹ́ sùúrù tí mo ní o ṣe èyí torí tèmi ni kì í ṣe torí títí wọn. ولا تحزن عليهم má bànújẹ́ torí pé wọn àmọ́ wọn sọ̀rọ̀ òdì sí ọ wọn ń bú ọ káàkiri má bànújẹ́ lọ́ra wọn. ولا تك في ضيق مما يمكرون. ọmọ màkọ́ máa lè ní wọn ọ̀rọ̀ bú tó lè bọ̀ ọ́nú jẹ́ lóru bẹ́lẹ́nu wọn má lọ́ọ́ máa rò ó má jẹ́ ba ọkàn rẹ jẹ́. ومنها الشكر لله nínú وللوالدين. rẹ̀ náà ni pé kéèyàn máa dúpẹ́ fún bàbá àti àwọn ọmọ ìyá rẹ̀ méjèèjì. وقل رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي. máa sọ wípé ọlọ́run mo dúpẹ́ orí tó ṣe fún mi tún wá dúpẹ́ máa dúpẹ́ fọlọ́run lórí gbogbo ohun tó lọ́run ṣe fún ẹ láyé. وعلى والدي tọ́lọ́ wá dúpẹ́ fọlọ́run tán ìwọ náà tún dúpẹ́ fáwọn bàbá rẹ àti ìyá rẹ وأن náà. أعمل صالحا ترضاه máa ní kọ́lọ́run tún wá fún ọ níṣẹ́ ẹni tí yóò yọ́nú sí kọ́lọ́run fún ẹ ṣe. وأدخلني برحمتك في عبادك wá الصالحين. sọ wípé kọ́lọ́run ọba mi kò fi ìyọ́nú fi ìwọ náà sínú sáfù àwọn tọ́lọ́run ọba ti gbàṣẹ wọn. ومنها nínú tọ́lọ́run tó ní ká ṣe bákan náà. عدم الكبر والإعجاب بالنفس. ó ní pé kọ́ ọ má máa ríra rẹ ní gbogbo àyè pátápátá. قال الله تعالى ọlọ́run ọba sárkì ọba gidi ń bá wa sọ̀rọ̀ nù Kùránì. وابتغي فيما آتاك الله دار ọlọ́run ní الآخرة gbogbo tí ń bá fún ẹ fi wájọba ọ̀run ní o. ولا تنس نصيبك من الدنيا àmọ́ má torí pé ọfẹ́ wọ ọ̀run ọfẹ́ wọ àlìjẹ́nà láyé kọ́ ọmọ wa sọ abẹ́ bíríkì nínú ayé. وأحسن كما أحسن الله إليك ọlọ́run ló fẹ́ kọ́lé ìtàlìjẹ́nà bó bá sọ abẹ́ bíríkì tó sùn sórí ewé ìjọba ó gbé wọn náà. ولا تبغي الفساد lọ في ṣiṣẹ́ kọ́ الأرض gbalẹ̀ kọ́ ọmọ gbélé gidi má torí ọ̀run kọ́ wá bayé jẹ́ 70 years lọ́fẹ́ lò ní 80 lọ́fẹ́ lò mọ́ bayé rẹ jẹ́ láti wọ́n. إن الله لا يحب ọlọ́run ní المفسدين. gbogbo ẹni tí máa ń lọ ba nǹkan ìlú jẹ́ tí ń ba nǹkan ìjọba jẹ́ tí ń ba ayé àwọn èèyàn jẹ́ ọlọ́run fẹ́ràn ru wọn bẹ́ẹ̀. ومنها احترام الكبير. nínú tọ́lọ́run tó ní àṣẹ òun náà ní kó máa bọ̀wọ̀ àwọn èèyàn. الكبير kó máa bọ̀wọ̀ àwọn àgbàlagbà. لقوله تعالى ọlọ́run ọba ti sọ nínú Kùránì fún wa báyìí pé. يا أيها العزيز ọlọ́run ní gbogbo wa tó tóbi o. إن له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين. àníṣe níjọ́ tí wàhálà ṣẹlẹ̀ lọ́wọ́
àwọn ànúmọ̀ ya Yusuf wọn ní rárá bàbá wa wà ń lé ẹ fi ẹnìkan dípò bàbá wa àfẹ́ bọ́kàn bàbá wa jẹ́rú ọmọ bẹ́ẹ̀. ومنها أن يكون المسلم مع كافة الخلق مستبشرا طلق الوجه. ọ̀nà pé kí gbogbo mùsùlùmí kó máa dunnú sí gbogbo àwọn èèyàn kó máa pa àwọn èèyàn lẹ́rìn máa dùn wọ́n ní bọ́ọ̀ bá há owó fún wọn máa dùn wọ́n nínú ká máa rẹ́rìn. لقول النبي صلى الله عليه وسلم. Ànábì ló bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ sí. أتدرون على من حرمت النار؟ Ànábì ní ẹ̀mẹ́ni tí ò ní wọná lọ́jọ́ àlùkìyámà ni. قالوا الله ورسوله wọ́n أعلم. lọ́wọ́ àtànábì ló mọ̀rú ẹ̀ bẹ́ẹ̀. قال على اللين الهين السهل القريب. wọ́n ní ẹni tó bá rọ̀ lẹ́gbẹ̀ẹ́ táwọn èèyàn bá ń rí tán dunnú tó náà ń dún àwọn èèyàn nínú irú bẹ́ẹ̀ ni ó wà lìjánà o. ومنها nínú tọ́lọ̀ tó ní a ṣe. أن يحب المؤمن ما يحب لنفسه. ọ̀nà pé ntí mùmínì fẹ́ kó náà fẹ́ fún yàn bí baba wa ṣe Al-Mukhtar tán tọrọ pé gbogbo orun tọ́lọ̀ ń ṣe fún wa yìí kọ́lọ́ wọn ṣe fún gbogbo ẹnì kọ̀ọ̀kan tó wá kí wa bẹ́ẹ̀. لحديث جاء عن النعمان بن البشير. Umar bin Bashir ó sọ àdìsí yìí báyìí fún wa. سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ó ní mo gbọ́ tà nẹ́bí sọ báyìí fún wa lọ́jọ́ sí. مثل المؤمن في توادهم وتراحمهم كمثل الجسد nínú kọ́ máa fẹ́ràn ara wọn àwọn mùsùlùmí dàbí ara ni. إذا اشتكى منه عضو تداعى سائره بالحمى tó bá jáde والسهر. pé ẹsẹ̀ nínú gbogbo ara ni wọ́n jọ rí nira bó bá jọwọ́ nínú gbogbo ara ni ó jọ ní bó sì yọ kó nínú ni. عباد الله ìwọ mùsùlùmí o. فإن أمتنا الإسلامية àwọn àwùjọ àwa mùsùlùmí. يجب أن تكون أمة الأخلاق الطاهرة ìwà الطيبة. gbọ́dọ̀ wà láàrin wa dá sí kìrìsìtẹ́nì kó bá fọ kó kí kìrìsìtẹ́nì kó máa gbà wípé rárá mi ò ní tẹ̀lé ẹ lọ mọ́sálásí ni àmọ́ Ọlọ́run má pa lébọ̀ eléyìí. ولو أننا نحن المسلمين اليوم تبعنا القرآن táwa وتعاليمه mùsùlùmí ò ní àwa gẹ́gẹ́ ló yẹ ká máa pè ní kò lọ̀rọ̀ sí kálá tẹ̀lé kùránì tá a gbọ́ sétí ni. لأصبنا على عين سنة خير المرسلين عليه السلام. bàbá tẹ̀lé súnà nẹ́bí ayé ó lójú tuju báyìí lọ. وعلى الأسف الشديد àmọ́ bànújẹ́ tó kọlù wá o. أن أكثرنا في واد وجمال الإسلام ومكارم الأخلاق في واد àwa آخر. mùsùlùmí à ń lọ lápò ọ̀tún lójú títì ìwà tọ́lọ̀ ní ká máa wù ìwà náà ń lọ lápò òsì àjọ ní papọ̀. ففقدنا النصر الذي وعده الله للمؤمنين. àánú tọ́lọ̀ ń wá sọ wípé òun ọ̀sẹ̀ báwa mùsùlùmí ọlọ́run ọba àwárí àánú náà ní ti ń ṣẹlẹ̀ ní ìlú Palestine yẹn táwa mùsùlùmí ń ṣàdúrà àwọn tá ń ṣàdúrà náà àdúrà wọn wá ń gbà. ألا إن الإسلام ìsìláàmù eléyìí tá a wáyé o. والحمد لله الكريم ọlọ́run kó bá ṣe dáadáa fún wa. يفرح بوجود دعاة بارزين بررا ìsìláàmù inú ramanu tó bá ti rí àwọn scholars tí orí wọn dúró déédéé. من بين أبنائه láàrin àwa mùsùlùmí tá a bá ti rí يدعون wọn. إلى الله بالحكمة ومحاسن الأخلاق. àwọn tí wọ́n ń pe àwọn èèyàn pẹ̀lú ọgbọ́n àti ìwárí. أمثال أخينا الفاضل المفضل gẹ́gẹ́ bí àwọn sheikh wa àfáà wa àgbàlagbà. والداعية الكبير البصير bàbá wa tó já sí wípé òjòjú ni olùpèní sójú ọ̀nà ọlọ́run gidi ni wọ́n. والقدوة الحسنة لشباب الإسلام في هذا العصر. àwọn gẹ́gẹ́ ní àwòkọ́ṣe eré fún gbogbo àwa mùsùlùmí. والذي يضرب لنا صورة الحية في قلوب الناس لأخلاق خير البشر. àwọn gẹ́gẹ́ ni wọ́n ń wu ìwà tá nẹ́bi ní kàrú wọ́n ń wu fáwọn èèyàn lápapọ̀. والمحب الصادق لسيدنا محمد رسول olùfẹ́ràn nẹ́bi الله. tányányá ni wọ́n láti bẹ̀rẹ̀ dé parí. فضيلة الشيخ الإمام أحمد إبراهيم بخاري المختار. bàbá wa al-imam tó já sí pé bàbá ń pè wọ́n ní ìmáàmù tẹ́lẹ̀ ìmáàmù yẹn àti ẹ̀ńdọ́ọ̀sì ẹ̀ láti ọ̀nà pé bàbá wa al-sheikh ahmed bukhari al-mukhtar ọlọ́njẹ́ àrí bàbá aláìláàgbà ọlọ́njẹ́ àrí wọn pẹ́. مؤسس جمعية الهدى ومحمد رسول الله العالمين. bàbá tọ́lọ́wọ́n bá to gbogbo ayé fún bí èsì tó báwọn èèyàn gbogbo àwọn àmàmù jimá wọn kọ́ bẹ̀rẹ̀ ká tó bẹ̀rẹ̀ yídì bàbá wa sheikh ahmed al-mukhtar àwọn gbé e láti ibi tó ga wọ́n sẹ̀ wọ́n sọ̀kalẹ̀ bọ̀ wá síbi jimá wọ́n ti ń kí yídì kakó máa kí jimá ọlọ́mọ lè lórí mímbàrí láyéláyé. فإنه الاستجابة لدعوة والدنا إبراهيم بخاري. ìgbàdúà bàbá wa sheikh ibrahim bukhari ìgbàdúà àdúà tí wọ́n tọrọ kalẹ̀ pé ọlọ́run ò gbà wọ́n láàyè gbà mí láàyè ìtànsọ́njọ́sí náà ọlọ́run bàbá wa sheikh ahmed al-mukhtar ara wọn làdúà náà ti dáhùn. ودعوة أجداده على أئمة àwọn المهتدين. bàbá wa àgbàlagbà àwọn àfa àgbà ọlọ́dún bàbá wa bukhari ni bàbá wa suleimanu ni bàbá wa abdulrahim ni وعلمائنا الصالحين والأولياء المتقين. àwọn bàbá tí wọ́n ní rárá àwọn ọmọ wa ṣe wọ́n lásìwájú àdúrà yẹn ó gbà lára bàbá wa sheikh ahmed al-mukhtar. فإن الشيخ أحمد bàbá wa المختار sheikh ahmed al-mukhtar ó àsìkò 1:30 la fẹ́ máa dúró ká máa kírun àmọ́ ọlá apá ìsín mọ́sálásí lónìí a sì fẹ́ kí àwọn ṣe olófa بنى bẹ́ẹ̀. اليوم بحب رسول الله مسجدا شيقا عظيما wọ́n جميلا. fẹ́ràn nábì dáadáa
dáadáa wọ́n sì ṣe dáadáa sí ànábì òun ló fà á ló fi ọ̀hún ọba fi wò ó pé gbogbo tọ́lọ̀ ń bá fẹ́ ṣe fún ànábì yìí máa fi ràn ọ́. بعد أن بنى جدار أخلاقه بمحمد رسول الله. wọ́n wá gbogbo wa akọ́kọ́ kọ́ ìwà ànábì sára ká tó wá kọ́ mọ́sálásí ànábì. واقتدى به في سيره وسيرته. wọ́n tẹ̀lé ànábì bá ànábì ṣe ni wọ́n ṣe nígbà tá ànábì dé Mádínà kò ní kẹ́ kọ́lé fún mi ẹ̀kọ́ mọ́sálásí ànábì kọ́ wí. فمن أحب أن يرى في بشر شيئا من أخلاق النبي فلينظر إلى شيخ الهدى الحاج أحمد إبراهيم البخاري. حفظه الله تعالى ورعاه. gbogbo ẹ̀ tó bá ń wá ta ló níwà ànábì lára nínú àwọn àfa máa bọ̀ ń sùúrù léèrè wá wo bàbá wa Sheikh Ahmad Al-Mukhtar ọ̀rọ̀ wọn ni ìgbésẹ̀ wọn ni ètò ayé wọn ni báwo ni mo sì fẹ́ kọ́lọ́hún ó design rẹ̀ fún mi ni wọ́n ní mi ò fẹ́ ilé kò sí bẹ́ẹ̀ yàn ṣe lè rí bọ́lọ̀ ń bẹ́ onílé bá wù mí ní ilé wọ́n ti sọ kó tó dò ní pé bọ́lọ̀ ń gbóhùn tọ́lọ̀ ń bá bóyàn bólówó bá gbé ìbò bá kọ́ ilé irú ilé yìí kò sí bí ilé yẹn kò sí bó ṣe lè wọ́ tó lé bá ilé kọ́ fún mi tó kọ́kọ́ rọ̀ ọ̀lẹ̀ fún mi màá wó ilé náà má sì sọ ọ́ di mọ́sálásí lọ́jọ́ náà lọ́hùn. لقد صدق الله رسوله رؤيا بالحق. wọ́n ní ayé tẹ́mi wá yìí o ayé tí mo fẹ́ wá mo wá ayé mùsùlùmí ni mo wá ayé mùmíní ni mo wá ayé ìsìláàmù ni mo wá ayé Muhammad ni. لتدخلن المسجد الحرام إن شاء الله. wọ́n ní tó bá jẹ́lé ni mo kọ́ sí mo lè fẹ́ sílé nísìnyí káàtì àwọn afẹ́ sílé káwọn èèyàn adúrú yìí kẹ́ mo wá wálé mi lọ́sọ̀ọ̀sẹ̀. محلقين رؤوسكم ومقصرين لا تخافون. gbogbo mùsùlùmí ni pé lónìí Ọlọ́run ó fi mí. وعلم ما لم تعلموا. Ọlọ́run ó fi mí ká orúkú nínú jímọ̀ Ọlọ́run ó fi mí ká àìsí omi nínú jímọ̀ Ọlọ́run ó fi mí ká àìsí náà. وجعل من بعد ذلك فتحا قريبا. Ọlọ́run ọba sì ṣe Ọlọ́run sì yanjú ẹ̀ báyìí ìlérí Olúwa sì wá sí ìmúṣẹ láàrin ọdún kan. حفظه الله تعالى. bàbá wa Sheikh Ahmad Al-Mukhtar Ọlọ́run jẹ́ pẹ́ láyé. اللهم احفظه. Ọlọ́run bá aṣọ bàbá Sheikh Ahmad Al-Mukhtar bá ṣe àmín. ورعاه. Ọlọ́run máa wo Sheikh Ahmad Al-Mukhtar. وزاده نورا على نوره. ìmọ̀lẹ̀ tó ń fún wọn táfẹ́ ní gbogbo ẹ̀sìn mọ́gbà lára wọn. وهدى على هدى. ìmọ̀lẹ̀ wọn Ọlọ́run bá ṣe fún wọn. ورزقا على رزقه. ṣàlékún àsìkí wọn Ọlọ́run. وفضلا على فضله. bá ṣàlékún ọlá wọn Ọlọ́run. وحبا في رسول الله على حبه. Ọlọ́run bá ṣàlékún fẹ́ wọn. وارزقه سعادة الدارين. fún wọn lórí ire ayé àti tọ̀run. ونعمة الحياتين. àti àánú ayé àti ونحن ọ̀run. معه أجمعين. gbogbo wa náà Ọlọ́run kó fún wa náà nírú ẹ̀. أقول قولي هذا أستغفر الله لي ولكم. Masha Allah kí gbogbo wa ẹja dìde fún jùmọ̀ àti Ọlọ́run kó sì kẹ́ gbogbo wa náà. صفوا لله سووا صفوفكم واعتدلوا وحاذوا بين المناكب وسدوا الكلل يرحمكم الله جميعا. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. محمد رسول الله والذين معه أشداء على الكفار
ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فاستغلظ واستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. الله أكبر. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. سبحان الله وبحمده عدد خلقه ورضاه نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه وارضى نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه
ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. لإلاف قريش إلافهم ليلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والقاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. اللهم صل وسلم على سيدنا محمد صلاة تعظم بها إلهي العبادة والحسنات وتنقي بها قلبي من جميع الظلمات وترحمني بها في الحياة وفي الممات يا رب العالمين. محمد رسول الله صلى الله عليه وسلم. محمد رسول الله صلى الله عليه وسلم. محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين. nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nísìn